Yorùbá, ọmọ Yorùbá, ìròyìn ayọ̀ láti ọ̀dọ̀ bàbá wa Prof. Akintoye, Emeritus, Oracle of our time. Ọmọ Yorùbá, wọ́n sọ wípé ká ló mọ́ gbáradì, iṣẹ́ ti yá, mẹ́gà ràìtì ń bọ̀ lọ́nà, ó ti súnmọ́ tán o. Wọ́n ní ká ló mọ́ múra, ká ló mọ́ gbáradì, àsìkò ti tó, àsìkò tá a wà yìí kò ṣeé dúró wò mọ́ o, kò ṣeé dúró wò mọ́. Ọ̀rọ̀ tí bàbá wa Prof. Akintoye, ọ̀rọ̀ tí wọ́n sọ, òun ni a ní ká mú etí ìgbọ́ gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Ẹ jẹ́ ká lọ mọ́ gbáradì. Yorùbá nation, no looking back. Get ready. Once we start, we start. And we do not suffer to have our country. This time around, that is it. I won't say more than that. Kámákámá gbogbo plan wa lẹ́wọ́ àwọn mìíràn tí wọ́n fi ṣara wa tí wọ́n fẹ́ fẹ́ràn Yorùbá nation kúrò. But we are going to come. We are going to be leading Nigeria very soon by the grace of God. I repeat, by the grace of God, we shall lead Nigeria very soon. Thank you very much. So we can be ready. I repeat, kí gbogbo wa ready. Ṣé ń gbọ́ tí bàbá sọ kí gbogbo wa rẹ́dì. Bí àwọn olùyẹ kó pè yín síta tó bá pè yín ẹ̀já lọ. Ṣé ń gbọ́ Koiki Media. Nàìjíríà wò ló dà. Ilé òkè sọ̀rọ̀ pé àwọn ọmọ tó nìkan ló wá Yorùbá nation. Ṣé ń gbọ́ gbogbo wa la gbọ́dọ̀ jáde. Ẹ̀gbọ́n tí bàbá Akintoye sọ. Èní ni ọjọ́ 5 nínú oṣù kẹta ọdún 2025, 5 March 2025 ni bàbá ń sọ̀rọ̀ lórí world media yìí. Koiki Media, bringing the world closer to your doorstep. Àṣẹ Èdùmàrè. Àṣẹ o. Àṣẹ o. Ẹ lọ get ready.